kan tí àwọn jẹ́ pé ẹgbà yẹn lẹ̀ táwọn tó tán di ẹni yẹn tán wá bá yín padà pé àwọn fẹ́ bá yín àwọn fẹ́ kojú yín tó ṣẹlẹ̀ sí rí. àmọ́ tó ti lẹ̀ sí rí mo ti gbàyàn sílẹ̀ rí tí mo sick kì í ṣe ẹ̀mẹ́jì ẹ̀mẹ́ta. ẹ̀gbọ́n ayé tẹ̀ yẹra fún ló tẹ̀ yára. ẹ̀bùn tó kàn fún mi nìyẹn nǹkan tí mo stop tí ìyá mi sọ fún mi tó ti ń sè tẹ́lẹ̀ nígbà tí mo ń tí èrò máa ń pọ̀ gan-an àwọn pásítọ̀ mi àwọn babaláwo àwọn afá mi tó bá túyàn tì wọ́n máa ń gbé wá bá mi màá tún bá wọn ṣe ìyá mi sọ fún mi pé kí n stop ẹ̀ ẹ̀ tó bá ti wá direct. tó fèsì ara ẹ̀ ní wá bá yín. bẹ́ẹ̀ ni kí n máa ṣe lẹ́yìn àwọn wòlíì wà bẹ́ẹ̀ tí wọ́n bá ṣiṣẹ́ àṣetì wọ́n máa gbé wá bá mi ní babaláwo mi tó bá ṣiṣẹ́ gbàdúrà ó ṣáájú fún yàrá gbé wá bá mi àfáà mi bọ́n ṣe ń ṣe nìyẹn ìyá mi ló sọ fún mi mo ṣiṣẹ́ kan gbà kan náà mo tó ẹ̀ mo wá sick mo dé loot wọ́n tẹ̀sí gbogbo ara mi. wọ́n rí kankan. wọ́n rí kankan bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fún mi panadol àti fensic wọ́n dẹ̀ gbé mi bí òkú dání lọ ní mi lè rìn wọ́n á ní kó gbé mi padà sílé. so ìyá mi dẹ̀ sọ fún mi pé iṣẹ́ tó bá ti wá direct tí o ní àtọwọ́dọ́wọ́. tí a fọwọ́ ní kí n máa ṣe tó bá jẹ́ pé mò ń ṣe bí o anywhere ò ní èrò ìgbà oníkàlùkù wọ́n á ti gbowó lọ́wọ́ o omi àti gba 100,000 wọ́n á ti gbowó tán tó bá rí pé iṣẹ́ ọ̀dà àwọn aláwọ̀ ní bàbá kan. ìyá mi ní tí ìgbà tó wà lọ́wọ́ wọn ṣé wọ́n gbé wọn wá wọ́n ti kọ́ gbowó so òun mo fi stop ẹ̀ tó bá ti jẹ́ direct kò wá wọ́n fipá ṣiṣẹ́ olúwa kí ló sọ fún yìí iṣẹ́ tá a specialize lé ní káàdì ẹ̀dìẹ̀ kíkan ṣe ẹ̀bùn tó wà ká tú sílẹ̀ ní ilẹ̀ tí gbogbo òjíṣẹ́ ọlọ́run ló lè dánrú ẹ̀ wò abalọ ni ọ̀run àwọ̀ òun mo sọ fún jàbáàrún nígbà ayé ẹ̀ nígbà tó invite mi sẹ́pẹ̀ ìmí ṣífọ̀tápọ̀ olóògbé lágége síríkà ọ̀sáǹgbà yẹn dùbrílà tá a lọ tá a torí ajúùsùn ara wa ńgbà yẹn gbogbo wa là ń mọ̀ lu ara wa ó bá mi lọ sọ́wọ́ bẹ́ẹ̀ ni a lọ sí Kánò lu àwọn kìnní àwa dé lu ọjọ́ tó ní ká wọ́n mọ̀ lu lẹ́pẹ̀ẹ́ ní àwọn àjẹ́ ilé àwọn ọkọ̀ wà wọ́n bẹ̀ sí wárí fún ni obìnrin kan wà wárí fún ògbólógbò àjẹ́ lóbìnrin yẹn ní dàbàrọ̀ wa sọ pé torí orúkọ tó máa ń pè mí gbà yẹn youngest chief of Ondo state ló máa ń sábà ń pè mí youngest chief of Ondo state ní dàbàrọ̀ wa ní youngest of Ondo state wa ó ní kí n wo obìnrin yẹn dáadáa ó ló dà pé àjẹ́ ni àmọ́ nítorí wọn ló sọ pé òun mọ̀ jẹ́ báwo ló ṣe kò ká àjẹ́ náà mo wá sọ fún mi ní dàbàrọ̀ nǹkan tó ń ṣe ìdílé kì í má jẹ́ o ọjọ́ táwọn àjẹ́ bá fẹ́ ṣe ṣéǹgì fún ẹ wà á lọ ráúráú ni o kí mo sọ fún yìí ó lójú òjíṣẹ́ ọlọ́run tó lè sọ pé òun kojú àwọn àjẹ́ aláìrí láti àwọn kan wá wọ́n lọ síbi kan wọ́n náà sọ pé àjẹ́ bá wọn jà wọ́n ní pásítọ̀ ẹni sọ fún wọn pé òun mọ̀ ń pa o wọ́n máa wábi tí wọ́n lè ṣe kìnní o ẹnìkan wá nítorí sùn wọn wá sẹ́dọ̀ mi pé wọ́n sọ pé mo mọ̀ ń pa àjẹ́ mo ní tí mo kọ sáńbọ́ọ̀dù ni tó ti ń sìn ó lójú ẹni tó lè kojú wọn ẹni pé ìgbà tí mo ti ń sọ̀rọ̀ àwọn àjẹ́ tó ti ń sìn tó bá jẹ́ pé mo fi wọ́n bòsì lásán ni wọ́n á ti dẹ́sẹ̀ rí àfún mi àwọn mọ̀ pé èmi fúnra mi àti jà àti ṣe gbogbo ẹ̀ tó ti ń sìn bó bá ń fàdí ẹ ṣe kìnnì kan ọjọ́ kan wọ́n á dẹ́sẹ̀ rí àfún ẹni yẹn ni kí mo sọ fún yìí wọ́n á dẹ́sẹ̀ rí àbúrúkú fún ni kò yẹ ṣàjẹ́ ló máa sọ pé ó fẹ́ nu ta káàtì tí ó ti ń sìn wọ́n dẹ̀ máa ń kìlọ̀ lẹ́ẹ̀mí wọ́n lè tó wá bá mi lẹ́ẹ̀mí pé wọ́n gbẹ́ nìkan bọ̀ o pé kí n má tú sílẹ̀ o èmi á dẹ̀ sọ fún wọn pé iṣẹ́ ọlọ́run ni tó bá pàtẹ́yìn tí bá gbàdúrà fún tó bá jẹ́ ẹ̀yà iṣẹ́ ló ń jẹ́ tàbí kó má la fọwọ́ fà máa tú sílẹ̀ bọ̀ tó bá la fọwọ́ fà mi ò lè tú sílẹ̀ so wọ́n máa ń ṣe wọ́n nì so bó ṣe rí nìyẹn. tí ó ti yé sè tó máa fi máa maintain ara ẹ orin kan kò ní pọ̀ rẹpẹtẹ jíjẹ mímu maintain ló máa mọ onímọ̀ládé kì í bu owó lọ́wọ́ èèyàn kò ṣiṣẹ́ àgbẹ̀mọ́ tiẹ̀ tó bá ti bẹ́ẹ̀ ni tó bá ṣiṣẹ́ tán á dẹ̀ ṣe abẹ́ pílò owó tó bá fẹ́ ná abá ń bẹ̀ àṣírí tọ́lọ́run fún nìyẹn àwọn kan wà ní òjíṣẹ́ ọlọ́run wọn á lè mú bí ọmọ ọjọ́ wọn bí méjì
tó súnmọ́ wọn wọ́n á gbàdúrà wọ́n á ṣe blessing fún wọn àwọn ìyá máa sọ fún un pé kó máa mú wá fún un tó ń fẹ́ máa ná á ti wà ládìrún. ìyẹn lọ́lọ́ lárí ṣe dáadáa. àyà rẹ̀ máa rí ṣe a máa fún ilé ẹ̀kọ́ a máa fún tọ́jú wòlíì ẹ̀ kò ní ìdìbò ẹ̀ ní àwọn kan lára àwọn kan wà ọlọ́run yọ̀ọ̀da iṣẹ́ fún wọn láti ṣe táwọn á dẹ̀ ṣe nǹkan tó yẹ fẹ́ sọ fún ẹni pé tẹ́ ẹ̀ bá níṣẹ́ mọ́ iṣẹ́ wòlíì wọn múre Nàìjíríà o kò sígbà tí ò ní parọ́ jẹun o fẹ́ sanwó skul ọmọ o fẹ́ sanwó ilé o fẹ́ jẹun tí orí búrẹ́dì àwọn tó ń gbàdúrà fún tó jẹ́ pé búrẹ́dì náà ń gbé wá ṣé búrẹ́dì yẹn ló fẹ́ fi bọ́ ọmọ ṣé búrẹ́dì ló fẹ́ fi bọ́ ọmọ tàbí ní àṣọ dáàdì má bínú bá 500 ilé yìí ṣé 500 yẹn ló fẹ́ fi sanwó ilé tó ti yẹ nǹkan tó jẹ́ kó ní jìbìtì pọ̀ nìyẹn bọ̀ bá jẹ́ ayé àtijọ́ bó jẹ́ nǹkan tó ń ṣe báyìí wọ́n bá ń bọ̀ báyìí wọ́n á gbé nǹkan wá wọ́n ń fún òjíṣẹ́ Ọlọ́run ní nǹkan ni bọ̀tí ń sìn kò rí bẹ́ẹ̀ wọ́n ń gbá òjíṣẹ́ Ọlọ́run á gbàdúrà fún ẹ táwọn ò ní débẹ̀ mọ́ tó ti nǹkan tó wá wọ́n jápa ni. sòkè wòlíì náà mú ṣe ọwọ́ mọ́. ó tán òun ni òun ló máa ṣiṣẹ́ ẹ̀ tó pé tó ní lu jìbìtì gbogbo ẹ rí nọ́mbà mi ní oníṣẹ́rì bẹ́ẹ̀ nọ́mbà ẹ pé bàbá Faleyinmu o tàbí ẹni pé àkáǹtì bàbá Faleyinmu lélẹ̀ yẹn bá ń fowó sí o ta ló rí ń rí ta ló sọ pé mo kọ àkáǹtì rí àbí fóònù nọ́mbà rí fún àwọn nọ́mbèrè nọ́mbà yìí. bó bá wù ẹ́ kì í ṣe owó tó fẹ́ gbé wá ìbò fẹ́ disturb mi ni mi ìdẹ̀ wá yàn lọ kí n wá ẹ lọ ìyá aládé bàbá kìnní kan kí n débẹ̀ kan sọ pé ó sùn màá sì jókòó ìwọ tí mo fẹ́ gbà sílẹ̀ màá tẹ̀ wá jókòó wọn á ní dáàdì ń sùn lọ́wọ́ ìwọ ló ní problem o ẹ o fẹ́ gbájú ẹ̀ ni ẹ tó bá ní problem ló wá yàn wá nǹkan táwa mọ̀ níṣẹ́ Olúwa nìyẹn ṣùgbọ́n tó bá ti ń wá lọ àti lù wọ́n jìbìtì ni. tí wòlíì àbáfà ti ń lọ pé ẹ mo bá mi náà tẹ́lẹ̀ kankan lé. ṣó ti ń sìn tí ẹ ní òun ní iṣẹ́ tó wà ó lè ní babaláyé àtijọ́ kókó omi tó wà bó wà ń tókù tó ẹ̀ wá síbẹ̀ ni ẹ lè rí àwọn wòlíì àtijọ́ wọn wá ni nísìnyí wòlíì sọdé wọ́n lè sọ pé àwọn fẹ́ gbé ìṣọ̀run kalẹ̀ ọjọ́ méje kalẹ̀ fún ẹnìyẹn inú ilé ẹ̀ àbúrò àkàtúntì tó bá lọ sí wọn ní fún lówó tó ń kó fẹ́ kún bẹ̀ ni lásán láì di ráìsì láì di èlùbọ́ fún òróró so bó ṣe ní nìyẹn kó fi kíní kò sẹ́ni tí mò ń gbàdúrà tó lè sọ pé mo béèrè nǹkan lọ́wọ́ òun rí bó bá wù ẹ́ kó fún mi ní nǹkan bá wù ẹ́ kó má fún mi èmi ò bá wọn lẹ́nu plane bàbá ṣùgbọ́n owó ṣe ń kọ́ kà ètò àdúrà yìí àwọn nọ́mbà yìí. ó wà yóò ṣẹlẹ̀ àwọn mi torí bí mo ṣe wà mọ́ láwọn wòlíì tí mo train tó bá mi ṣiṣẹ́ tí ẹ bá jọ mọ́ àwẹ̀ wàá sanwó àwẹ̀ wọn tẹ́lẹ̀ lèmi máa ń respond ìwà táwọn táà respond yìí fún tíṣẹ́ bá dáhùn tán ọmọ kankan o láti fún àwọn ẹ̀ máa gbè lọ́wọ́ èlò náà fẹ́ fi gbà wẹ̀ fún ẹ tó máa fi break tẹ́lẹ̀ a máa ń ṣe ni pé eléyìí á padà wá mọ́ọ́rẹ́ ìgbà tá a rí pé wọn kì í mọ́ọ́rẹ́ Nàìjíríà mo wá àwẹ̀ sílẹ̀ wọ́n wá dẹ̀ mo sílẹ̀ kò níṣẹ́ fẹ́ẹ̀kì ló máa rí yẹn ayé àtijọ́ máa ń ṣe ni ẹ má wọrí ayé àmú orí kádùá bá ti gbà ìṣọ́ọ̀ṣì mi ló tún máa rí ló máa lọ gbégbá ọpẹ́ a lọ gbégbá ọpẹ́ ṣọ́ọ̀ṣì mi bẹ́ẹ̀ ni ló máa gba alóhùn ti di born again alóhùn lọ sẹ́dọ̀ àwọn aládùúrà àwọn ẹ̀mọ́ alẹ́lẹ́bọ ni wọ́n ìgbà tí ìyà ń jẹ́ kò rí ẹlẹ́bọ tí wọ́n sì ṣẹ́gun fún tẹ́gẹ́tì ń sìn so bó ṣe ní nìyẹn tó bá tún mú àwọn àwẹ̀ fún wọn wọ́n bẹ̀rẹ̀ bọ̀ tó bá fẹ́ gbà àwẹ̀ fún ẹ̀mí fúnra mi gbowó àwẹ̀ lọ́wọ́ èèyàn bọ̀tà àwọn tó bá mi ń ṣe àdúrà wọ́n ti dán ọgbọ́dọ̀ ẹ tó níyàwó sílé tó fẹ́ fi ìyàwó ẹ̀ sílẹ̀ lé tó fẹ́ bẹ̀rẹ̀ sí gbà àwẹ̀ fún ẹ tí ò ní fún nìkan so bó ṣe rí nìyẹn. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.